Listen to your zodiac signs daily predictions for today, Saturday, April 19, 2025. Wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè. Ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run. Mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe. Mo júbà ọkùnrin, mo júbà obìnrin. Mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Saturday, April 19 ọdún 2025 tí a wà nú ẹ̀ yìí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ òwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Bẹ́ẹ̀ sì lẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kan ọ̀ràn Harris, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20. Ọjọ́ tòní máa kún fún ìgbafẹ́ lóríṣiríṣi. Kẹfì ọjọ́ tòní enjoy ara yín látàrí pẹ̀yìn gan máa ṣe yín bí ìgbà pé kẹ entertain, kẹ gbafẹ́, kẹ ṣogbo nǹkan tá mú kínú yín dùn. Ẹ lílo àkókò àti ìgbà pẹ̀lú mọ̀lẹ́bí àtọ̀rẹ́, kẹ jẹun tó dáa, kẹ mu ohun tó dáa lọ́jọ́ tòní. Ìyẹn máa jẹ́ kọ́jọ́ tòní tún tayọ. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ rẹra yín ńlẹ̀, kẹ báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, kí ẹ sì pọn tẹ́wé tàgbà lé pẹ̀lú. Maroon jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20. Ẹ lè jí lọ́jọ́ tòní kó dàbí ìgbà pé àìlera yín fẹ́ rí bákan bákan, bí ìgbà pẹ́ra fẹ́ tẹ̀yìn díẹ̀, èyí sì lè fẹ́ fakara màkàn yín bákan. Ó dára lọ́jọ́ tòní kẹ́ má wulẹ̀ gbégbé sec tó ṣe kókó rárá. Ẹ má wulẹ̀ make any important decision rárá lọ́jọ́ tòní, pàápàá tó bá jọ mọ́ ti ọ̀rọ̀ owó. Léni kí ẹ kíyèsára, nǹkan kíkan tẹ́ bá fẹ́ gbé ṣe ẹ wulẹ̀ sọ́ dìgbà mìíràn ló dára. Ìgbà mìíràn yẹn sì rèé á sọ sí yín lọ́kàn pé àsìkò báyìí ló dára láti fi ṣe nǹkan yìí. Ẹ má wá sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ gbà láfíà láàyè, kí ẹ sì má ṣe jẹ́ kí ìmọ̀lára yín lágbára jù yín lọ lénìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ maroon sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21. Lénìí ó ṣeé ṣe kí àìbalẹ̀ ọkàn fẹ́ wáyé fún yín, tàbí kí ẹ fẹ́ máa ṣiṣẹ́ àṣekára ju bó ṣe yẹ lọ. Lénìí a máa ṣe yín bí ìgbà kí ẹ bẹ̀rẹ̀ nǹkan tuntun àbí kí ẹ gbé ìgbésẹ̀ tuntun. Ọjọ́ tòní sì jẹ́ ọjọ́ tó dára púpọ̀ láti wà pẹ̀lú mọ̀lẹ́bí àtàwọn alásùnmọ́ yín, láti gbafẹ́, láti enjoy ara yín papọ̀. Ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí, kẹ́ rẹra yín lẹ̀, kẹ́ ṣe nǹkan yín létòlétò, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ light green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22. Ọ̀pọ̀ yín ó ṣeé ṣe kẹ́ wà distracted bákan lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kí àwọn kankan nú ìgbésí ayé yín kó nílò àkókò àti agbára yín láti mójútó. Kí ẹ wá mú sùúrù lò lórí ohunkóhun ló dára lọ́jọ́ tòní, látàrí pé tẹ́ bá mú sùúrù lò lórí rẹ̀, gbogbo nǹkan yẹn máa padà rí bí ẹ ṣe ń fẹ́. Kódà tó bá gba àkókò, ẹ máa padà rí pé ohun rere máa ti bẹ̀ jáde. Ẹ wà motivated, kẹ́ wà determined. Ẹ má sùn láì tọ́nà sùn lénìí. Ẹ má dá sọ́rọ̀ tí wọ́n pè yín sí àbí èyí tí ó kàn yín lénìí. Ẹ rẹra yín lẹ̀, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ sì pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ́ lénìí pẹ̀lú. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22. Àìbalẹ̀ ọkàn tàbí ìpòrúurú ọkàn lè pọ̀ púpọ̀ fún yín lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kí ẹ̀yin àti olólùfẹ́ yín kan àbẹ́ni tó súnmọ́ yín kan kí ẹ jọ ní ìṣù lórí nǹkan kékeré. Èyí sì lè jẹ́ bóyá lórí fàǹfà kan tàbí bí nǹkan tí mò ń wòye sí ó yàtọ̀ sí bí wọ́n ṣe ń wòye sí pátápátá. Sùúrù lẹ́ẹ̀mú ló lọ́jọ́ tòní o, sùúrù lẹ́ẹ̀ fi yanjú gbogbo ẹ̀ lọ́jọ́ tòní. Ẹ wá free mind yín, kí ẹ jẹ́ kí ọkàn yín balẹ̀, kẹ́ wà positive minded, kí ẹ sì má ṣe ohun tó lágbára jù ẹ̀mí yín lọ. Kí ẹ sì ní kí ẹ gbà láfíà láàyè, kí ẹ sì má finú tọ̀yàn rárá lénìí, kẹ́ má gbára léèyàn rárá lénìí pẹ̀lú. Red jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 láàárọ̀ sí aago 10 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní.
ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23 lè ní ọkàn yín máa balẹ̀ pẹ̀sẹ̀, àyíká yín gan máa wà ní ìrọ̀rùn. Àwọn mọ̀lẹ́bí yín wọ́n á rí dájú pé ó ṣe àwọn nǹkan tó ṣe pé ó mú kí ìbáṣepọ̀ yín kó túbọ̀ dánmọ́rán dáadáa. Ẹ máa láǹfààní àti ìlò àkókò àti ìgbà pẹ̀lú àwọn alásùnmọ́ yín lè ní ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú òtítọ́, látàrí pé tẹ bá ṣe èyí á jẹ́ kí trust tẹ ní fúnra yín kó wulẹ̀ tún rinlẹ̀ dáadáa. Ẹ rẹra yín lẹ̀, ẹ rí dájú pé ẹ fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun, ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì rí dájú pé ẹ gbé ìgbésẹ̀ tuntun kan lénìí tó tún lè ran ìgbésí ayé yín lọ́wọ́. Turquoise blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 láàárọ̀ sí aago 1 ní ọ̀sán ni àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra, ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23 ìrọ̀rùn máa wà fún yín lónìí, ọkàn yín ti máa balẹ̀ pẹ̀sẹ̀. Gẹ́gẹ́ bí ẹ ti jẹ́ diligent worker tó ṣe pé ẹ ti ń lé àwọn foundation kan láti ijọ́ mẹ́ta, ẹ ti ń gbé àwọn ìgbésẹ̀ kan láti ijọ́ mẹ́ta, ní ipò tẹ́ máa wà máa jẹ́ ipò tó ṣe pé a ṣe yín bí ìgbà pé kí ẹ túbọ̀ tẹpá mọ́ dáadáa. Ó sì dára kí ẹ ṣe bẹ́ẹ̀, ìyẹn máa tún jẹ́ kí ẹ tún tẹ̀síwájú dáadáa nínú rere. Ẹ múra dáadáa lénìí kí ẹ dùn rí lójú, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, kẹ́ sì rẹ́ra yín lẹ̀ pẹ̀lú. Aago 3 ní ọ̀sán sí aago 4 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ cream sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22 ẹ máa rí ìrọ̀rùn àti ìfọ̀kànbalẹ̀, gbogbo nǹkan máa tẹ́yín lọ́rùn lọ́jọ́ tòní. Àsìkò ti tó láti lo àwọn idea tí ẹ ti ń ní kí ẹ láti bẹ̀rẹ̀ sí iṣẹ́ lé lórí. Láti ọjọ́ mẹ́ta lẹ ti ń tẹpá mọ́ṣẹ́, ẹ túbọ̀ tẹpá mọ́ṣẹ́ dáadáa lénìí, látàrí pé ẹ máa rí èrè ń jẹ lórí ti tẹpá mọ́ṣẹ́ yín lénìí. Àwọn rere máa wọ́tọ̀ yín wá lọ́tùn lósì, bẹ́ẹ̀ sì ni ẹ wá kíyèsára tí ọjọ́ tòní bá dára. Ẹ má ṣe jẹ́ kí ìgbéraga kó wà àárín rẹ̀ o, látàrí pé ìgbéraga tún lè fà nǹkan sẹ́yìn fọ́ta yín. Kẹ́ kíyèsára, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ rẹra yín lẹ̀, kẹ́ wà determine, ẹ lómìnira láti káàkiri lọ́bikíbi láti lọ wá oore lónìí, kò sí wàhálà. Cream jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná àtùpà Sagittarius, ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22 ọjọ́ tòní jẹ́ ọjọ́ tó ṣe pé ẹ máa ṣàṣeyọrí lórí àwọn kankan tí ẹ ní, bóyá bí ìfàǹfà pẹ̀lú èèyàn tàbí àwọn iṣu kọ̀ọ̀kan tó ti ń wà lọ́rùn yín láti ọjọ́ mẹ́ta. Ó ṣeéṣe kí ẹ mórí bọ́ nínú rẹ̀ pátápátá lọ́jọ́ tòní. Ó wá ṣeéṣe kó dàbí ìgbà pé ó fẹ́ rẹ̀yìn díẹ̀ látàrí akitiyan tẹ́ ń ṣe lórí àwọn kan wọ̀nyí, ṣùgbọ́n ẹ máa ṣàṣeyọrí pátápátá lọ́jọ́ tòní. Ẹ máa free kúrò ní ara gbogbo nǹkan tó dàbí burden àbí ìdíwọ́ dènà fún yín lénìí. Kẹ́ gbájúmọ́ṣẹ́, kẹ́ lè rórí gbámú, ẹ má ṣe rìnrìn òru lénìí, ẹ free mind yín, kẹ́ jẹ́ kí ọkàn yín balẹ̀ pẹ̀sẹ̀, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ sì rí dájú pé tí ènìyàn bá ṣẹ̀yìn wọn pẹ́ lórí ìkúnlẹ̀ jù ṣáájú kẹ́ tó foríjì wọ́n. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19 ó ṣeéṣe ká ìbalẹ̀ ọkàn fẹ́ wà fún yín lọ́jọ́ tòní, pàápàá bóyá kíṣẹ́ pọ̀ lọ́rùn yín púpọ̀ jù, tíyẹn sì lè fẹ́ fa kí ẹ fẹ́ wò pé lágbájá ìwọ máa mójútó ṣẹ́ yìí lọ fún mi, jẹ́ kí mi máa ṣàwọn nǹkan míì. Irọ́ o, ẹ má ṣe ṣe bẹ́ẹ̀ o. Ẹ rí dájú pé ẹ gbé nǹkan tó ṣe kókó bí iṣẹ́ kan pàtàkì fún ẹlòmíì láti ṣe lọ́jọ́ tòní, kó má jẹ́ pé ẹ padà wá regret rẹ̀ pé kí ló dé tí mo ti ẹ̀ gbé nǹkan ìfún lágbájá, látàrí pé wọn ò lè ṣe bí ẹ ti yẹ pé bó ti yẹ kẹ́ ẹ ṣe o. Kẹ́ ké sára lọ́jọ́ tòní, ẹ mójútó nǹkan tẹ́ bá mójútó fúnra lára yín. Ẹ má wá kánjú ju bó ṣe yẹ lọ lórí ohunkóhun, ẹ wà smart, kẹ́ focus lórí ohun tí ẹ bá ń ṣe, ẹ tẹpá mọ́ṣẹ́, kí ẹ sì rí dájú pé ẹ ṣe nǹkan yín létòlétò lénìí pẹ̀lú. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19 ó ṣeéṣe káwọn nǹkan tí ò tọ́kan kó rọ̀gbà yín, káwọn negativity kọ̀ọ̀kan kó rọ̀gbà yín, ká tèyí sì lè fẹ́ fa disappointment. Lè ní ẹ má sọ̀rọ̀ ètí nù, ẹ ní ìgbàgbọ́ nínú ohun tó ń sọ sí yín lọ́kàn ṣáájú kẹ́ tó gbé ìgbésẹ̀ kan àbí pinnu lórí ohunkóhun. Ẹ má ṣe sọ yín pé bóyá ẹ fẹ́ consider àmọ̀ràn tẹ́nikẹ́ni bá fún yín lọ́jọ́ tòní. Lè ní ẹ má ṣe jẹ́ kẹ́nikẹ́ni decide nǹkan tó ṣe kókó fún yín láti ṣe lọ́jọ́ tòní. Ẹ má ṣàṣejù lórí ohunkóhun, ṣùgbọ́n at least ẹ gbìyànjú láti ṣe àwọn nǹkan tá mú kí inú yín dùn, káyọ̀ yín kún,
ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ̀jẹ̀ kára yá gágá ẹ fọgbọ́n àtòyè tọ́lọ́run fún yín ṣe ohunkóhun lénìí pẹ̀lú. yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20, ọjọ́ tòní máa jọjọ́ tó dára púpọ̀ fún yín ní àyè iṣẹ́ yín. títẹpá mọ́ṣẹ́ ló máa fi dá yín mọ̀ dáadáa tó sì ṣeé ṣe kẹ́ ráwọn rìwọ́ọ̀dù bóyá bí kò fi kún sálárì tàbí kẹ́ tún ní ìdàgbàsókè láàyè iṣẹ́ sí tàbí kí wọ́n wulẹ̀ gbóríyìn fún yín dáadáa. lọ́jọ́ tòní ẹ retí àwọn ìròyìn ayọ̀ kan tó máa wá kanlẹ̀kùn yín lénìí o. ó ṣeé ṣe kí ọ̀pọ̀ yín tún fẹ́ rìnrìn àjò tó jọmọ́ ti iṣẹ́ lọ́jọ́ tòní. lénìí sì rí ẹ máa ráwọn bẹ́nẹ́fìtì pọ̀ yanturu pàápàá lórí bísínẹ́sì èyíkéyìí tó bá jẹ́ ti ìrìn àjò tó gbé yín rìnrìn àjò. lénìí ẹ máa rí ire tí ẹ ò ti ẹ̀rù kan rárá tẹ́lẹ̀. lénìí kẹ́ bá báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, kẹ́ báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, ẹ̀dùnra yín nínú lọ́pọ̀ kẹ́ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí pẹ̀lú. light blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 11 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 1 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. ire o.